Irawo Anobi eléré ńlá afa akọrin ṣóhun ṣálálá kọ̀ọ̀bì ẹwà orin ṣálakọrin gbẹ́sìngà tabawa rẹ́ni tó fi fẹ́ Anobi di ògo má dààmú jìnnà Irawo Anobi ni ẹ bá wá kàṣì fún láàmù olólùfẹ́ mi ni láàmù tí ó jà èèyàn olóòtú ẹ bá wá kàṣì torí Ọlọ́run ọba ẹ jẹ́ kó máa lọ ní sẹ́lẹ̀ àwọn ọ̀gá wa ń bẹ níkàlẹ̀ mi ò jẹ́ gọ́rọ̀ síra mi Irawo Anobi àkànbí orin ìkàlẹ̀ alájí kọ́ máa ń dà bàbá Yétúndé ọ̀gá wa Ọlọ́run jáàrí wọn pẹ́ àmì ìkàlẹ̀ alájà mọ́rí ìyá mọ́ àkíkí o kásáré ṣe tíntínní ẹsẹ̀ mi ti wà lọ́nà Òṣogbo Anobi àkànbí orin bàbá mi Sirul Maktoom mi làwa bá dúpẹ́. Ó yá sọ pé Adéọlá ládé adé mọ́ka adé ìyí adé olóríire ká má fa adé mọ́ka ìsọ́nà ní ká sì má fa adé Anobi má tọrọ jẹ láàmú adé ìyí adé olóríire ká má fa adé mọ́ka ìsọ́nà ní ká sì má fa adé Anobi. Alátawa ẹ má jẹ́ kó pariwo tòdó níṣẹ́ ńlá àpèkẹ́ ọ̀la mi Aisha láàmù ó ní kí n gba transfer ó díndín ní ó pè ní bá ń pè fún oníbàjẹ́ á tún máa dára sí i láàmù lẹ́yìn tó já jù á tún máa dára sí i mami àpèkẹ́ ọ̀la tó ń tasùn kọ́yọ̀kẹ́ alájà Aisha eléyìí ò ní ìjà lọ́mọ láàmù mo ní gbogbo ẹni tó ti dé ilé Ọlọ́run ṣe fún wọn lálọ́ tún lọ kí àwọn tó wojú ẹ̀ kan lè máa rí lọ lọ́dọọdún má ṣe mọ́kà lè wọ̀ wá kó máa dà lọ tún lọ fún wa ní tora ò dáwó mọ́kà pamọ́ rárá o ṣé fún wa lọ́nà tí ó rọrùn kàrọ̀ pẹ̀dá Adéọlá ládé adé mọ́kà adé ìyí adé olóríire ká má fa adé mọ́kà ìsọ́nà ní ká sì má fa adé Anobi. Ó yá jẹ́ lọ sórí national anthems sọ pé ìfẹ́ Anobi mi kàfá ni ó ti tó mi láti ráyè gbé ìfẹ́ Anobi mi àwọn olólùfẹ́ àwòrán mi lọ́nà mi lọ. Aya bàbá mi àgbà aláìlà kún fáyà kúnnù bàbá àwíyé bàbá tèmi gángan kún fáyà kúnnù àtúmọ̀ dára sí i oníbàjẹ́ ọlọ́lá oníṣẹ́ ńlá ó yá sọ pé kí èmi máa yá láì mọ́rẹ́. Èmi aṣọ pẹ́ máa tọ́pẹ́ dá toróore tó ṣe nípa ọ̀nà ìyàlẹ́nu ló jẹ́ fún èmi gan ṣé mi ẹrú ẹ lẹ́sẹ̀ tó jẹ́ pé mi ò máa ráṣọ lókè tó ń kẹ́ jọ̀wọ́ dákun máa sọ pé ò ṣe mọ́ ìlà yìí máa jáwọ́ ẹ̀. mo sọ pé àwa mo rí Ọlọ́run láyé wa mo rí máa jáwọ́ ìkẹ́. torí àwọn àìsàn méjèèjì máa gbọ́ láàmù ó tún lóun tún wẹ́ fi nǹkan kún owó mi ó ní mo ń gbẹ́hùn débẹ̀ lóní rẹpẹtẹ bá ń pé kíní yẹn fún láàmù olólùfẹ́ mi ní kò ní bàjẹ́ Anobi àtúmọ̀ dára sí i. ó ní sọ pé má ṣe mẹ́ka lè wọ̀ ní ọlọ́ jẹ́ kémi náà lè lọ kí n rè mọ̀dínà lọ́bọ̀ iṣẹ́ ńlá ṣe fún mi lánàá. torí mo ń gbèrò mẹ́ka láti lọ èmi ò dáwó mẹ́ka sí ibì kan lọ ọ̀nà tí ó fi jẹ́ rọrùn ṣe fún mi ládọ̀tún. bá mi Sirul Maktoom mi ẹ máa wọlé máa rọra olólùfẹ́ mi alátìlẹ́yìn mi ni bàbá tó ti bàbá mi kún fáyà kùnú aláìlá bàbá rí. jẹ́nsá lọ sọ́dọ̀ àwọn màmí Aisha méjì
àyàbúlálà mo sì ń bọ̀ wá kí yín o. sọ pé ọlọ́run máa yọ yín kúrò láéláé nínú àwọn obìnrin àlìjọ́nà. àyíṣà méjì làǹtìlanti obìnrin tí àdìyà tulẹ̀kùn jẹ́ máa wí báyìí ọlọ́run máa yọ yín kúrò láéláé nínú àwọn obìnrin àlìjọ́nà. àyíṣà méjì làǹtìlanti obìnrin tí àdìyà tulẹ̀kùn jẹ́. èyí Sirul Maktoom àdáyàdé àbíkọ́ kúmúlà o kẹdọ́lá pẹ́. yá Sirul Maktoom àdáyàdé àbíkọ́. sọ pé ẹ ti fànà ṣiṣẹ́ lẹ́sẹ̀ ń fẹ́ ní jẹun lọ. ẹ jogún àṣírí ẹ ṣiṣẹ́ fún ọ̀gá gan. àríṣe kọ́ lásìkò bọ́lá jẹ́. níṣẹ́ àgbẹ̀sìnká fi ń tayọ. ẹ ti fànà ṣiṣẹ́ lẹ́sẹ̀ ń fẹ́ ní jẹun lọ. ẹ jogún àṣírí ẹ ṣiṣẹ́ fún ọ̀gá gan. àríṣe kọ́ lásìkò bọ́lá jẹ́. níṣẹ́ àgbẹ̀sìnká fi ń. alájà Muslimatu mi mama Abdulrahman tóun táwọn ayaba alájà ní lálára ọ̀fà ara wọn mú kí yín. expensive alájà ní o ajá Muslimatu mi kárí yín pẹ́ lọ́la náà bí oníṣẹ́ ńlá. yá Sirul Maktoom àtàní àdéhùn àbíkọ́ kúmúlà kò kí ẹ̀dọ́lá pẹ́. yá Sirul láàmù àkáǹtì nọ́mbà mi lọ́dọ̀ láàmù ṣe ló ń dún gọ́nrọ́gọ́nrọ́ mo sì máa fún lọ́wọ́ kan o mo sì ń bọ̀ wá láàmù bàmí Sirul Maktoom aláìlà kún fàyà kùnà bàbá mi lọ́nà omi lọ́wọ́ jakọrin alálùfáà fún ó yá sọ pé wá kí fílímù ti yá aládìyà ríyá ìbátí kanolikiya samina zamanele ankadi waiza marartafa ya ini umu asinu ile kawili manasilatari baba komuni azizun jarum lakinahum yasilubihim awalideini wa maulidi ẹni àpọ́nlé nìyí a ó máa kìyìn ní gbogbo ìgbà ní wọ́n sọ okun fáyákùnù àríbìdé sí olólùfẹ́ mi sọ pé àríbìdé sí àríbìdé sí ń sanwó mi o wọ́n ń sanwó okun fáyákùnù mi bàbá mi àgbà aláìlá o mọ̀ọ́nà ṣéwù súnlẹ̀ ìwọ̀n náà àwí àgbà aláládé mi ìfẹ́ la fi ń bára ṣe ọlọ́run a máa tẹ̀ wá síwájú èyí ò ní ìjókòó oore wa sọ pé kí là ń jẹ́ tí ò ní tán là ń jẹ́ tí ò ní tán ọ̀rẹ́ mi lọ ní tán tí ò gbé kò lè ṣe òpin. láàrin ọ̀rẹ́ ṣe náà máa fi mí ṣe ẹ̀yẹ. wọ́n sọ báláwí yẹ òkèèrè sí nọ́mbà wọn. torí nígbà yẹn wọ́n ṣàwé ẹ̀mí máa ń ṣe. bámi òṣòyẹ mi kún fàyà kùnú mi ò lè jáde bá sọ̀kọ̀ ògbẹ́. ó jẹ́ àárọ̀ kí n bá tọ̀ sàn. ṣùgbọ́n nísẹ̀yìn aṣọ tó wù mí mò ń fi sára. ẹ̀wẹ̀ nílẹ̀ ẹ̀wẹ̀ nọ́kọ̀. Irawo Anobi àtàwọn sífìlà wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá mi kún fáyà kùnú àìlá. bàbá ti tẹ ní ńláńlá bó ṣe máa ń ṣe ènìyàn o. àtúmọ̀ máa dára sí i. àpèké ọlá àtàsùnkẹ́ òkè o. aya ìjà ni Sirul Maktoom bàbá tiwa. èrèlé olúwa ẹ káàbọ̀. ọmọ tuntun làlájì tuntun. ọmọ tuntun làlájà tuntun.
olóòtú kú ìkàlẹ̀ níbẹ̀. Ajé Yusufa Ọlámídé kú ìkàlẹ̀ níbẹ̀. Mami alájà Àbákẹ́ mo tọrọ gáfárà ayaba mi Aláyìndé Adé o mo kàn dámú nù mi ìyá wa nínú ilé Ọlọ́run tó máa dára sí i lọ́la Ànábì oníṣẹ́ ńlá. Mo fi tìyín mo fi kí bàbá mi Aláyìndé kún fáyà kunu Aláyìndé mo kàn dámú nù mi mo fi sọ bẹ́ẹ̀ mo fi sọ pé bírú ẹ̀ bá pẹ́ lórílẹ̀ àǹfààní ló jẹ́ fáyé orí kan tó ràn gbà Láyìndé mo kọ́ dámú tó kéré lójú ojú bẹ́ẹ̀ lọ ẹ̀ṣá ní wòlíì Ọlọ́run ọkọ̀ alájà Maimunatu Maimunatu. Ìrọ̀lẹ́ Olúwa ẹ̀ káàbọ̀. Àsùnkẹ́ pẹ̀lú àpèkẹ́ o láti ìlú Mẹ́kà ẹ̀ káàbọ̀ o. Ṣé bá Mùsàmùsàmì bọ̀? Mọ̀ọ́mọ̀dù ṣe bá mi kí. Ṣé jíṣẹ́ mi fánàbì ó ti wù mí kí n wá? Wá sálámà sí ní Mádínà mo fẹ́ ṣe làbáyé kan. Ìlú Mẹ́kà Ọlọ́run jẹ́ mi náà ò lè lọ. Alájà mọ́yàmọ́ mi àkìkí a máa ń palẹ̀ ejò lé ní. Ẹ dákun ẹ máa bọ̀ lọ́dọ̀ mi. Ambassador àkìkí Mariam. Aya bàbá wa jẹ́ Asani olóríire. Ají kọ́mándà bàbá. Mo ṣe ń bọ̀ lọ́dọ̀ yín àgbà máa ń gbà mí. Bàbá kúnfẹ́ àkùnà wọn ní kò lọ òtútù mọ́ bí. Kò dìgbà tí n bá títí fún alágogo.